ṣùgbọ́n àwọn kàtígórì obìnrin mẹ́ta kan wà tó jẹ́ pé tán bá ń ṣe nǹkan oṣù nítorí àti conceive nítorí àti lóyún 3 categories of women tó jẹ́ pé ó wà advisable fún wọn tán bá ń ṣe nǹkan oṣù kí wọ́n ó ní ìbálòpọ̀ especially tí nǹkan oṣù yẹn bá ti ń dáwọ́ dúró tó ti ń di bí ijọ́ kẹta ijọ́ kẹrin tí ọ̀pọ̀ mọ́. Àkọ́kọ́, women with short cycles, àwọn obìnrin tán ní short cycle. Who are these women tán ní short cycle? Yìí ni àwọn obìnrin tó jẹ́ pé ìgbà tán ṣe period ní oṣù yìí àti ìtàn ṣe ní next month tó bá jẹ́ pé iye days interval ti ń bẹ nú ẹ̀ tó ẹ bá ti ń ka 23, 22 or 21 days your cycle is very short. Tó bá fall sírú kàtígórì irú obìnrin bẹ́ẹ̀ yẹn ó túmọ̀ sí wípé ovulation rẹ overlap period rẹ tó túmọ̀ sí pé ṣe mọ̀ pé ìgbà tá à ń calculate ovulation a sọ pé 14 days before the commencement of the next period. Now obìnrin tó bá ní short cycle tó jẹ́ pé 21 days or 22 days ó gùn tán 23 days ní interval tí ń bẹ nínú period ẹ̀ irú wọn máa ń rí period lẹ́ẹ̀mejì lóṣù irú àwọn wọ́n lè ní intercourse tí wọ́n bá ń ṣe period because irú wọn the time especially tán bá ń wá ọmọ the time tí wọ́n ovulate yẹn it is immediately after their period or during that period. Their fertile window opens when they are still shedding the wall of the uterus. The lining of the uterus wọ́n ṣì ń shed lọ́wọ́. In other words, period wọn ò tí ì dáwọ́ dúró, wọ́n dẹ̀ tún ti ń ovulate. Táwọn yẹn bá dúró pé káwọn parí period káwọn tó dóko, ó ṣeé ṣe kán miss cycle wọn for that month. Because short cycle náà run, their ovulation overlaps fún purpose àti ní oyún. Then àwọn second category, àwọn tán máa ń ní light bleeding. Tí bleeding wọn ò kí ń heavy tí ò kí ń pọ̀ àwọn míì 2 or 3 days. In other words, ovulation wọn máa ń wà unpredictable. You can't predict your ovulation. Kò dàbí ẹni tó ní average cycle ó ní 28 days àbí long length bí 30-35 days. Àwọn yẹn tán bá ṣe nǹkan oṣù tán wọ́n á dúró for some days. Ó ní bá ti ṣe máa ń kà kó tó di wípé ovulation wọn máa bẹ̀rẹ̀. But àwọn tán ní short cycle, àwọn tán ní short bleeding. Then the third category, àwọn tán ní irregular period. The people that are having irregular period, their ovulation is unpredictable. Kò sí bá ṣe fẹ́ calculate ovulation wọn. In other words, their ovulation lè lọ fall sígbà tán ṣe nǹkan oṣù tí wọ́n ní mọ̀. Mo ráwọn tán ti tẹ́pọ̀ ti pẹ́ tán ti fẹ́ track ovulation tán rí track tán kàn ní intercourse during period wọn tán dẹ̀ lóyún. Yes. Àwọn comment yẹn tó jẹ́ pé it was during tán ti ń dúró táwọn bá ti parí period wọ́n á tún ka some days. So tí period rẹ bá wà irregular tó ṣe pé tó bá wá long 2 lóṣù yìí ó tún lè rí long 22 kó tún rí long 25 kó tún rí long 1 kó tún rí tó ẹ pé ó ń ṣe ségesège tó bá ti ń ṣe ségesège kò sí bó ṣe fẹ́ ovulation calculate tó bá dẹ̀ fẹ́ lóyún. So tó bá ń ṣe period rẹ tí period yẹn ti fẹ́ dá tó ti bọ́ ẹ mọ̀ pé day 1 is the beginning, day 2 ló máa ń rush dáadáa ó bá ti ń lọ day 3 day 4 ó ti ń light ó ti ń become light. Ní time yẹn fún àwọn tán ní irregular period tán dẹ̀ fẹ́ conceive you can try to do your baby dancing during the towards the end of kékeré ẹ̀jẹ̀ yẹn dá. But àwọn short people with short cycle torí tẹ bá lọ wo cycle tá fi máa ń ṣe calculation yẹn gbà yẹn tẹ bá sì rí fídíò yẹn ẹ rí pé àwọn tí tó ní short cycle tó jẹ́ 21 days the ovulation the fertile window opens immediately after the period or on the day tí period yẹn ti fẹ́ tán their fertile window opens. So once your fertile window opens very close to when you menstruate you are most likely to ovulate while you are still menstruating. Tó bá wá lọ fẹ́ kí menstruation yẹn dá kó tó lọ baby dance kó tó ṣe narcology tó máa ṣe yẹn ó ti ovulate sẹ́yìn so ó ti meet cycle yẹn you are waiting for the next month. So tí ìbá ti ṣe for the purpose of conception either because of religious belief or because of personal logistic you don't need to worry. Bẹ́ẹ̀ àwọn tó jẹ́ wípé wọ́n ní short cycle tó dẹ̀ fẹ́ lóyún
ó better tó bá ti rí pé period ẹ ti lò 3 days tó ti flow tí ó rush dáadáa mọ́, you can do your narcology, because narcology tó máa ṣe ó ṣeé ṣe kó ṣe pé time tó ń shed the wall of the uterus ẹ lọ́wọ́ tẹ́jẹ̀ sì ń wá yẹn, ó ṣeé ṣe kí fertile window ẹ ti open, especially for women with short cycle. So àwọn obìnrin mẹ́ta yẹn, women with short cycle, women with light or short bleeding, because their fertile window can overlap with their period. Then women with irregular period, àwọn tán wà àti period wọn wà irregular yẹn, wọn lè calculate, kò sí mọ́ ṣe fẹ́ calculate ovulation wọn, because a sọ fún wa pé tó bá yẹ pé short cycle ló ń ṣe, wàá lọ wo time tí period rẹ bẹ̀rẹ̀ ní last time, then ọjọ́ yẹn ni day 1, wàá wá count 14 days and so on and so forth. But ẹni tí ó mọ̀ bóyá short cycle ló ń ṣe, bóyá average ni, bóyá long ni, tó ń ṣe ṣégeṣége, irú ẹni yẹn kò sí bó ṣe fẹ́ calculate ovulation, you can't predict your ovulation. So ó ṣeé ṣe kó ṣe pé ìgbà tó ń ṣe period lọ́wọ́ yẹn lo ovulate, whereby your fertile window has opened tó ti overlap the time you are still shedding the lining of your uterus. So for that purpose, and tẹ́ bá dẹ̀ wo comments yẹn, ẹ rí wípé there are people don't try ẹ̀ bẹ́ẹ̀ and it works for them. So it is well with us. You make sure you clean yourself. You wash yourself very very clean. Wàá wash ara ẹ clean. Torí ẹlòmíì gbogbo stain yẹn tó ti wà in between lábíà ẹ̀ náà ló máa gbé bọ̀. Wàá make sure pé ó ṣan, ó tàǹbà, ó wẹ̀, ó wash ara ẹ clean before the act and after it. Tó ti yẹ bẹ́ẹ̀ yẹn fún ẹ̀yin tó jẹ́ pé ẹ ti bọ́ sí mild days tó ti di wípé ẹ̀jẹ̀ yẹn ò pọ̀ mọ́, and for conception purpose ni o. Ṣé mọ̀ pé kò ń ṣe pọ́n fi ń yọ yìí for the purpose, because àwọn míì wà bẹ́ẹ̀ yẹn tó ti track ovulation track ẹ̀ tí ò bọ́ sí, tán mọ̀ pé ovulation àwọn ó overlap period ni tó dẹ̀ fẹ́ lóyún. Make sure kó tàǹbà dáadáa, kó wash ara ẹ clean, tó jẹ́ pé àwọn little drop tó sì kù yẹn gan kò tiẹ̀ ní show traces nígbà tó bá ń ṣe narcology ẹ, kò ń ṣe pé gbogbo èyí tó ti ṣe pẹ̀ntẹ́ náà ló mọ̀ wá gbé bọ̀. Clean yourself. Tó bá ti ń bọ́ síbi ijọ́ kẹta yẹn, ijọ́ kẹrin kò kí ń pọ̀ mọ́, ó ti wà mild fún àwọn tán ní short cycle, àwọn tán ní irregular cycle, àtàwọn tán ní light bleeding tán dẹ̀ fẹ́ conceive. Ó ṣeé ṣe kó ṣe pé ovulation yín overlap nǹkan oṣù ni, tẹ́ ẹ dẹ̀ máa dúró kí nǹkan oṣù dá kẹ́ ẹ tó ṣe nǹkan, which is general ní everybody ló máa fẹ́ dúró kí nǹkan oṣù dá. Ó lè jẹ́ pé tiẹ̀ lọ overlap ni, àwọn èèyàn míì dẹ̀ ti ṣe tán dẹ̀ testify pé ó work fáwọn. Wash yourself very very clean, kó clean up, kó mọ́ sí stain kankan before you start your act. Kò dẹ̀ ń ṣe dandan ni kó lọ ṣe lórí bẹ́ẹ̀dì, kó mọ́ lọ stain bẹ́ẹ̀dì ẹ o, àbí òye àbáyé ní ìsìn. All right.